ìyẹn ọmọ nàìjíríà ń gbọ́ ní tó yá gbọ́n ó ṣẹlẹ̀ nínú fọ́nrán o níbi ọ̀rọ̀ Yusuf Olótù àti Sidi tí wọ́n sọ ìyá gbọ́rọ̀ ń gbọ́ ọ̀rọ̀ mọ̀mọ́ kan nínú fọ́nrán ìmọ̀jẹ̀mẹ̀gbà ńlá kòkò ìwà gbọ́n Sidi àti Yusuf Olótù tí wọ́n sọ nínú fọ́nrán nípa ọ̀rọ̀ àwọn òṣèré orí ìtàgé orílẹ̀-èdè nàìjíríà wa ìyá gbọ́ ìmọ̀ gbàgbé kí a subscribe sórí ètò kí ni àjàǹfààní bàbá tó ṣe mú wá fún yín olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo yín ọmọ nàìjíríà pátápátá orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà ìmọ̀ gbé kúrò kí a like rẹ̀ kí a comment kí a share rẹ̀. nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan ló fẹ́ kó tún sọ. kí ni mo sọ mo ní gbogbo ẹ̀yin onífíìmù pátápátá gbogbo yín látòkè délẹ̀ mo lẹ ti rówó tẹ̀ fi ń ra lé sí Lẹ́kì tẹ̀ fi ń ra lé sí Banana Island ṣé di fíìmù tẹ máa ṣe tẹsán wọn máa bẹ̀bẹ̀ tẹlómi máa sunkún pé kọ́ lọ bóun wo fíìmù òun lórí YouTube ṣé bẹ̀rẹ̀ ti ń rówó àbẹ́ ń fi nǹkan míì kún. mo lè ní ti rówó. orin mo ń kọ on stream orin mi wà láì mo evidence mo ń gbowó every month ṣé mo wà ní àwọn mo lọ sunkún lórí screen rí ni ṣé mo lọ sunkún lórí screen rí ni ṣé mo wà ní àwọn tẹjọ ń sunkún lójú screen pé my film is out ẹ lọ wo ni èmi ọmọ Olótù Ọlọ́run ní jẹ́ orin ni mo ń kọ orin ní iṣẹ́ àṣelàmí orin. olóòbùkú ìsinyìí ló dípò orin ní iṣẹ́ àṣelà ẹ mo ti gbọ́. ṣé káà náà má jò sórin mọ́. ẹlòmíì máa jó sí náà kì í ṣe èèyàn kan ló ń jó sí in fact àwọn tó ń jó sórin mi Nàìjíríà lò sáwọn tó yes now àwọn tó ń jó sórin mi Nàìjíríà lò ẹ̀wọ̀n pé tẹ bá dé àwọn kìíní chat yẹn bó ṣe ń stream orin country tó lò jù Nàìjíríà ni sincerely àwọn ará UK àwọn ará US àwọn ará Canada táwọn bá ti gbọ́ orin ó máa já owó fún mi bẹ́ẹ̀ ni bá ti gbọ́ ẹ̀yin tún ti háàkì fóònù yìí débi pé tẹ bá gbọ́ orin ẹni tó lórí ò ní pé owó ẹ̀yin lẹ́tún máa jí owó ẹ̀ so iṣẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run mi ò ṣeré o kọ́yọ̀ máa ti bẹ̀rẹ̀ fíìmù lẹ́nu ó ti ra lé sí Lẹ́kì ó ti ra mọ́tò most especially ẹ̀yin obìnrin yẹn ẹnu wa ò ká yín mọ́ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe báyé jẹ́ ẹ̀rí nǹkan tẹ̀ sọ ìjọba landed kò sí wàhálà ṣẹ́rí nǹkan tẹ̀ sọ ìjọba landed ọmọ ọlọ́mọ ẹ̀tàn wá nu iṣẹ́ fíìmù ọmọ tó ń ṣe custom officer jẹ́jẹ́ tó ń ta rice ẹni kó wá sí gbogbo nǹkan tó rí nínú fíìmù náà ló dá lẹ́sìn àbẹ́yìn obìnrin náà kọ̀. àwọn obìnrin wo. mo ti gbọ́ ìyẹn lèmi náà máa ṣe àbí wọ́n na wà lẹ́ni o after one hour mo lọ lé o àdídùnú ẹni ẹlẹ́ni tó ń kọ́ mọ́ṣáláṣí lọ́wọ́ ẹni kan wá máa ṣe fíìmù ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ ṣe bí. ẹni tó kọ́ wá ẹni kọ́ wá máa ṣe ẹni mi lè ti rí owó ìlú owó ló ti ti sùn mí. lọ́jọ́ pé ló burúkú ara ẹ̀ nígbà tó ń ṣọmọ ọ̀ta tó bá dáwọn onífíìmù dúró tó wà ní ẹ̀rọ ayé ní bàbá jẹ́ ní bá fáàdó wa. ọmọ tó bá dẹ̀ wà ní skul. ọ̀rọ̀ kan tó ṣe bí ọ̀rọ̀ kan mo tó mú wá sí etí gbọ̀nyìn tẹ́ bá gbàgbé lórí ètò láti mọ̀ mú gbogbo nǹkan tó lọ káàkiri gbogbo àgbáyé wá. ìwọ ó ní fọ́nrán kan tó wà ńlẹ̀ tí Yusuf Olótù àti Sidi tí wọ́n ṣe jáde ọ̀rọ̀ kan question kan wá jáde nínú fọ́nrán Yusuf béèrè lọ́wọ́ Sidi pé gbogbo eléré ìtàgé pé kábíyàn ti rówó tí wọ́n fi ra lé sí Lẹ́kì ṣé mọ̀ yìí tábáyé ká wo ọ̀rọ̀ owó dáadáa ọ̀rọ̀ mọ̀mọ́kúnnú rẹ̀ o ìwọ ṣùgbọ́n ìwáyà gbọ́rọ̀ lẹ́nu Yusuf Olótù àti Sidi fúnra rẹ̀ ìmọ̀gbàgbé pórí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà níbi tá a ti mú gbogbo bí ṣe ṣẹlẹ̀ wá sí ti gbọ̀yìn kí n subscribe sórí ẹ̀ kí n lè àjàǹfààní bàbá tó ṣe mú wá fún yín olólùfẹ́ rẹ̀ àti fún gbogbo yín ọmọ Nàìjíríà ìwáyàwó fọ́nrán ìmọ̀jẹ̀mẹ̀gbà ńlá kòkò ìwọ ìṣe ẹ̀ fọ́nrán káàkiri gbogbo àgbáyé kàn tẹ́tì mọ̀ náà gbọ́ nípa ọ̀rọ̀ kí n like rẹ̀ kí n comment yín náà bá rí lórí ọ̀rọ̀ kí n comment sábẹ́ fọ́nrán orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà ìmọ̀ gbé kúrò kí a wò ó. ó máa yà pátá. ẹ jẹ́ pé mo wà ní skul ó máa hàn ọmọ tó bá wà lè kéwú ẹ jẹ́ pé ó wà lè kéwú máa hàn torí wọn máa rìn kiri wọn máa kọ orin kéwú kiri ojú títì ni. ó ṣe skiti ni ló ń ṣe skiti àfa kan ló ṣe tó fi ṣe wò bó pé. orin náà ni mo ń kọ yìí same line náà sì ni. kí ló wá sọ same like ọ ní industry kan náà. irọ́ fíìmù títí yìí ṣe ọ̀tọ̀ ẹbọyẹ yìí tó gbìyànjú ti ba tiwọn jẹ́ lọ́nà ní orí kíní fíìmù yìí mi ò lè dárúkọ o àwọn èèyàn kan ló ń ké lẹ́nu ọjọ́ mẹ́ta ìlànà line mi ò fẹ́ dárúkọ o ṣe mọ̀ kò dá o ẹ lọ yíwà padà o. àwọn wo lòun wà sùn kọ́ lọ yíwà padà. mo ti gbọ́.
oníkálù everybody ló máa tó jẹ fẹ́ iṣẹ́ fọ́ ọwọ́ ẹ̀ gíláàsì ni. everybody àrídùnnú kí ni nọ́ọ̀sì everybody ló máa jẹ iṣẹ́ ọwọ́ ẹ̀. Suwala 1 hour. o ò lè yí padà. 1 hour. Imagine kólórin máa lo 16 Pro Max kó ní fíìmù máa lo 16 Pro Max. Fíìmù tẹ máa ṣe tó máa jáde after 3-6 months. Tẹ̀sẹ̀ tún máa sunkún lọ́nà láìkọ́ bá yín lọ wò ó. Ẹ ti wá ra ilé kó tó dìgbà yẹn. Tí fíìmù bá jáde níjọ́ kẹta, ẹ wá post ilé, ẹ ní fíìmù tẹ ṣe lẹ fi ra ilé. Èló lẹ̀ ń pa nídìí fíìmù. Ìyá ṣẹ́ mi ti nílé. Ó yá sọ. Èló ni gbogbo yín pa nídìí iṣẹ́ fíìmù. Àníṣe mo ti nílé, dẹ́sà mo lò tí ò lówó. Àmọ́ àwọn tó legit, àmọ́ àwọn tó ṣiṣẹ́ tó legit. Ṣé mi wá legit? No now àmọ́ àwọn tó ṣiṣẹ́ tó legit tó yẹ pé owó ọ̀zù wọn náà fi rà. Ṣé mi legit? Mo lè ka èèyàn 5 tó ṣiṣẹ́ tó jẹ́ legit. Ó yá ṣé mi legit? Number 1 náà tó ń ṣiṣẹ́ yìí tó legit. Number 1. Kẹ̀mítì báwo. Ṣé mi legit? Number 1 bàbá tẹ̀lé ti try gan number 1. Èmi ńkọ́. Jì gan náà iṣẹ́ yìí legit. Èmi ńkọ́. Ṣé mi ò kà mí? Àwọn ọkùnrin ẹ̀yin obìnrin tó yẹ pé kíní ni gbogbo yín ṣe kiri. Vẹ́sà ni mo máa ra. Gbogbo yín nílẹ̀ lágbàtí mo ti ń bá kárí àmì bọ̀ Vẹ́sà mo rí rà. produce fíìmù kan báyìí nísìnyí wọ́n ń gbé yín lọ Dubai nìyẹn ẹlẹ́fẹ́ lọ ṣe premiere kí lẹ ṣe fíìmù tẹ́ ẹ̀ sunkún tí ò lórí tí ò ní irú lẹ́ máa lọ ṣe premiere UK ẹ jẹ́ pé ẹ lọ wọ́ṣẹ́. ṣé rí ọmọ yìí ẹ bá ọmọ nǹkan tó ń sọ lẹ́ẹ̀kan ni mo fẹ́ kó tún sọ. kí ni mo sọ mo ní gbogbo ẹ̀yin onífíìmù pátápátá gbogbo yín látòkè délẹ̀ mo lẹ ti rówó tẹ̀ fi ń ra lé sí Lẹ́kì tẹ̀ fi ń ra lé sí Banana Island ṣé di fíìmù yìí fíìmù tẹ máa ṣe tẹsán wọn máa bẹ̀bẹ̀ tẹlómi máa sunkún pé kọ́ lọ bóun wo fíìmù òun lórí YouTube ṣé bẹ̀rẹ̀ ti ń rówó àbẹ́ ń fi nǹkan míì kún. mo lè ti rówó. orin mo ń kọ on stream orin mi wà láì mo lẹ́ evidence mo ń gbowó every month ṣé mo wà ní àwọn mo lọ sunkún lórí screen rí ni ṣé mo lọ sunkún lórí screen rí ni ṣé mo wà náà tẹjọ ń sunkún lójú screen fi hàn my film is out ẹ lọ wo ni èmi ọmọ olóòtú Ọlọ́run ní jẹ́ orin ni mo ń kọ orin ní iṣẹ́ àṣelàmí orin. olóòbùkún ìsinyìí ló dípò orin ní iṣẹ́ àṣelà ẹ mo ti gbọ́. ṣé káà náà má jò sórin mọ́. ẹlòmí máa jó sí náà kì í ṣe èèyàn kan ló ń jó sí in fact àwọn tó ń jó sórin mi Nàìjíríà lò sáwọn tó yes now àwọn tó ń jó sórin mi Nàìjíríà lò ẹ̀wọ̀n pé tẹ bá dé àwọn kìíní chat yẹn bó ṣe ń stream orin country tó lò jù Nàìjíríà ni sincerely àwọn ará UK àwọn ará US àwọn ará Canada táwọn bá ti gbọ́ orin ó máa já owó fún mi bẹ́ẹ̀ ni bá ti gbọ́ ẹ̀yin tún ti háàkì fóònù yín débi pé tẹ bá gbọ́ orin ẹni tó lórí òní pé owó ẹ̀yin lẹ́tún máa jí owó ẹ̀ so iṣẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run mi ò ṣeré o kọ́yọ̀ máa ti bẹ̀rẹ̀ fíìmù lẹ́nu ó ti ra lé sí Lẹ́kì ó ti ra mọ́tò most especially ẹ̀yin obìnrin yẹn ẹnu wa ò ká yín mọ́ ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe báyé jẹ́ ẹ̀rí nǹkan tẹ̀sán ìjọba landed kò sí wàhálà ṣẹ́rí nǹkan tẹ̀sán ìjọba landed ọmọ ọlọ́mọ ẹ̀tàn wá nu iṣẹ́ fíìmù ọmọ tó ń ṣe custom officer jẹ́jẹ́ tó ń ta ráìsì ẹni kó wá sí gbogbo nǹkan tó rí nínú fíìmù náà ló dá lẹ́sìn.